mi àgbà ò kọ́gbọ́n o àgbà ò kọ́gbọ́n rárá kò ń ṣe pé bí èèyàn bá ṣe dàgbà tó léèyàn ṣe máa ń lọ́pọlọ sí. Liz mi ò ń ṣọ̀tá ẹ o mi ò dẹ̀ ń ṣe fáǹsì anybody nínú àwọn theatre group but I just love maybe 1 or 2, 3 people in that theatre or whatever group tó máa ń ṣe ní àwọn artists àti actresses wa ẹ̀mọ̀ kan máa ná àwọn pẹ̀tẹ́ máa love that is it and I did not hate you I like you as well nígbà tí saga ọjọ́ kìíní àná fẹ́ bẹ̀rẹ̀ àbòsí ò darí kí sí ò sunwọ̀n ó ń sọ̀yàn di yẹpẹrẹ ni àwọn àgbàlagbà pòwe wọ́n ní ká má mọ ìyá ọ̀ṣọ́ ju ọ̀ṣọ́ lọ mo rántí pé nígbà tí saga yẹn bẹ̀rẹ̀ tó gbóná jọjọjọjọjọjọjọ tó gbóná burúkú Lizzy ò rẹ́yàn kankan màmá ló bọ́ta pé kí ló dé kí lọmọ ìṣe fún yín ṣe fẹ́ gbẹ̀mí ẹ̀ ni even though what you did that time was really bad ìwọ bu lẹ́ni nísìnyí èmi ò wá gbèjà Tóyìn o torí mi ò mọ Tóyìn Abraham but I just love her oh my God what best mom I love that lady ṣe mọ̀ pé kéèyàn wà intelligent kán bọ́mọ sọ̀rọ̀ pé kíní yìí o kéèyàn tún máa bó ṣe ní nǹkan tó sì ń gbọ́rọ̀ sọkọ ẹ̀ lẹ́nu pé o gbúdọ̀ sọ̀rọ̀ kéèyàn dẹ̀ dákẹ́ níjọ́ náà lọ́hùn gbogbo ayé ló bẹ́ẹ̀ sọ gbogbo ayé èmi mọ̀ pé nǹkan tó fẹ́ ò gẹ̀ẹ́tì ẹ̀ o fẹ́ kàn celebrate ọmọ ẹ bó ṣe celebrate ire àsìkò ní gbogbo nǹkan ọmọ tá a bí tá a pa màálù àsìkò ẹ̀ ni ìyí tá a bí tó jẹ́ pé ìjà koté lárí fi ṣèkó mọ́ ẹ̀ àsìkò ẹ̀ ni ìyẹn ò ní pọ̀mọ́ burúkú ni ẹ jẹ́ ká máa stop pepper den gang ọlọ́run má jẹ́ ká ra burú ó bọ́ta ó ní ó bímọ sí Florida ṣé rí gbogbo àwọn nǹkan wọ̀nyí asán lórí asán ni òfo lórí òfo ni ìjọ kejì ọjà pàǹtí ni kò sí nǹkan kan bẹ́ẹ̀ àwọn ẹnìkan tí ń bímọ sílùú òyìnbó káwa ètò débẹ̀ àwa náà bímọ sílùú òyìnbó kí la wá ń gbé pọ́n ṣọ́nà ọmọ tán bá bí sí Nàìjíríà ò ń ṣorí rere ẹ lọ wọ àwọn expirates ní Amẹ́ríkà tẹ́ ń sọ yìí ẹ máa bọ̀ ní Canada kẹ́ wá wọ àwọn expirates tó yẹ pé ìṣẹ́ àti ìyà ni àwọn parents wọn gan fi sọ wọn náà fi jẹ́ doctor làwọn míì sì jẹ́ doctor làwọn míì sì jẹ́ engineer tó jẹ́ pé ibi tó ń wà báyìí dọ́làsì náà fi ń sanwó fún wọn bẹ́ẹ̀ la rí àwọn ọmọ mi tó jẹ́ pé ìlú òyìnbó yẹn náà bí wọn sí wọn ò wúlò kí là ń gbé pọ́n wọn ò wúlò fún ìjọba wọn ṣọ́ọ̀tì fóyìnbó àìmọye ọmọ tó bí sílùú òyìnbó tẹ́ ń pariwo yìí láwọn gbajúgbajà ènìyàn tó ń jẹ́ pé gbogbo ìgbésí ayé wọn forí àwọn ọmọ wọn sọlẹ̀ sílùú òyìnbó ìmíì má wà lẹ́wọ̀n nù wọn tó jẹ́ pé ìlú òyìnbó yẹn gọ́gọ́gọ́gọ́gọ́ náà ti rèsì wọn citizen ní American citizen with blue pali yẹn wà lọ́wọ́ ìjọba tó máa ń ṣe wọn ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká sinmi ọ̀dọ̀ ẹ jẹ́ ká tẹ̀ jẹ́jẹ́ kò sí nǹkan tá a jẹ́ láyé yìí Lizzy mo dẹ̀ believe pé ó kéwú ó mọ báwo náà ṣe máa ń wí ó ní ìmọ̀ kò sí gbogbo ń tabájẹ́ láyé yìí Elizabeth àárín ni gbogbo wa wà tó bá sọ pé o ní owó ipò ní owó yìí ń ṣàn wàá rí ìyáláyà ẹni tó ní ìyáláyà owó ju owó tó níyẹn lọ wá tún wá rí ẹni tí ò ní tó ẹ that means we are already in the middle because ẹ ti rí ẹni tí ò ní tó ní jù mí lọ èmi ni mo tún ti wá rí ẹni tí ò ní tó mi middle la wa tó bá sọ pé o bímọ wàá rí ẹni tó okay woman tó ń show the last time ní Kenya ó bí òun nìkan obìnrin ẹyọ kan ṣoṣo kò ń ṣọkùnrin o òun nìkan ṣoṣo ó bí ọmọ 38 so what are we now talking about tó bá sọ pé o bímọ wàá rí pé wàá rẹ́ni tó bímọ jù ẹ lọ wàá rẹ́ni tí ò bímọ tó ẹ ẹni tí ò bíra tó ń bẹ lọ́ngàn wà kò sí nǹkan tá a mú wálé ayé kò sí nǹkan tá a máa mú lọ gbogbo nǹkan láyé yìí ẹsẹ̀ mẹ́fà ní gbogbo ẹ̀ nothing vanity upon vanity nílé ayé téèyàn bá jáde bì kan mọ̀ pé àwọn Yorùbá pòwe kan wọ́n ní sún fún ni ọmọ oníkàlẹ́ńdà tọmọ náà bá ní ohun méjì àfikò yíjú tó bá sún kò giri sún fún ni ọmọ oníkàlẹ́ńdà ó sì ń pé kọ́mọ náà ó tún sún
títí tó fi sún kò gírí kó máa lóhun méjì àfi kó yíjú. Ó rí pé bí Tóyìn ṣe wà yẹn mi ò ṣáìdí ẹ o, nítorí pé ńgbà mi Yorùbá náà sọ pé adákẹ́ má fọhùn àmọ́ tẹni tó ń ṣe. Ṣùgbọ́n téèyàn bá dákẹ́ títí téèyàn bá sún kò gírí irú wọn máa ń explode ni o. Tó bá wá explode gbáwù gbogbo nǹkan á bàjẹ́. Tá bá tiẹ̀ rí nǹkan tí Tóyìn tí wà àti ẹjọ́ fà papọ̀ Lizzy Anjorin Elizabeth, tá bá rí nǹkan kan tó yẹ pé ẹ ti ẹjọ́ ń fà inú ẹ̀ dá lé o. Èmi ò lè ṣerú ẹ o, kò sí ẹ̀jà tí mo lè bá yàn jà, nǹkan méjì mi lè fi bá yàn jà láyé mi. Téèyàn bá bímọ àbí tí èèyàn tí píyà family àbí parent àbí anything tó bá kú, mi ò rí bẹ́ẹ̀ nìyẹn ṣe lè ṣẹ̀ mí. Mo lè má bá ṣe mọ́, but I will go there and say congratulations or accept my sympathy or condolence or something. Màmá lọ. Ìjà yẹn gan ti wá tán nínú mi nìyẹn. Liz, ó wà bí àgbàlagbà. Bí èmi dẹ̀ ṣe máa ń gbé ẹ, ojú tí mo gbé ẹ, bí tí mo gbé ẹ sí, Lizzy, má yẹ káwọn èèyàn, bí mo dẹ̀ mọ̀ pé àwọn èèyàn bíi tèmi náà pọ̀. Àwọn èèyàn bíi tèmi tẹ́ pé ibi tó gbé ẹ sí high level ni. Ó wá ń fúnra ara ẹ. Ó ń fúnra rẹ ọ̀rọ̀ ẹnu wa yìí ni. Ọ̀rọ̀ ẹnu wa yìí. Ó ń fúnra rẹ, ó dẹ̀ ń downgrade ara ẹ. Kí ló fẹ́ gbà? Ṣé o ti déètì Kọ́láwọlé Adéyẹmí rí ni? Àbí ṣé jà ara ẹ jẹ́ ká kú sọ nǹkan tó wà ń di ọ̀rọ̀ yìí náà. Ọ̀tẹ̀ yìí náà ló ń tẹ̀ wá rí nílẹ̀ Yorùbá. Ọ̀tẹ̀ yìí náà ni ò jẹ́ ká gòkè. Ọ̀tẹ̀ yìí náà lè ṣe rí pé àwa most of people lè support àwọn Yorùbá nation torí a mọ̀ pé ọlọ́tẹ̀ ló pọ̀ jù. Ṣé ò ń gbèjà I am shy àti Johnson àbí kí ni má tẹ̀ jẹ́ ń dá sí. Kí ṣé ò ń gbèjà Johnson ni àbó ń gbèjà I am shy because àwọn ọmọ afẹ́ nìyẹn nílẹ̀ Yorùbá. Ó fẹ́ kí n bẹ́ẹ̀ ṣọ̀rẹ́ ó dẹ̀ kó enemy mi sábẹ́. Èmi náà lè fojú ro wù ẹ́ wọ́n náà gbé yẹ̀ wò. Lizzy, gbé sórí scale. You know what happened to Toyin Abraham. Toyin Aimaku before she changed her name to Abraham. Orí nǹkan tó ṣẹlẹ̀ between her and her daughter. Yìí tó fi ṣọ ìyá ọmọ ìyẹn I am shy. Orí bí scenario yẹn ṣe lọ ṣé wọ́n lè gbárù ẹ̀ ni. Orí pé ọ̀tá ọmọ yẹn fẹ́ ya wèrè ńgbà náà. To Lizzy, at the end of the day ìwọ ló ń bá àwọn ọmọ yẹn ṣọ̀rẹ́ ẹ̀. Ìwọ ń fà wọ́n mọ̀dí ó sọwọ́ dọ̀rẹ́ ẹ̀. Báwo ló ṣe believe pé Tóyìn máa wá rí ẹ bí èèyàn tòun kó lè rí ẹ bẹ́ẹ̀? Ó máa rí ẹ bí enemy ayérayé ni. Ó máa rí ẹ bí ọ̀tá òun tó yẹ pé bó ṣe wà yẹn ó fẹ́ pa òun ni. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà àìwí bẹ́ẹ̀ ká kú bẹ́ẹ̀. Ẹ ká sòtítọ́ ọ̀rọ̀. Tó bá jẹ́ pé ìwọ gọgọ ló wà ní shoe Tóyìn, I'm sure that you will gonna do more than this. Ṣé bóun lòun ò sọ̀rọ̀ yìí? Àwọn bẹ ṣe fi ń ra yín ńlá lójú náà kọ́lọ́n tó wá pèsè títí ẹ̀ fún. Àwọn bẹ ṣe fi ń ra yín ńlá lójú tẹ́ẹ̀mọ́ póòsì tẹ́ẹ̀mọ́ kúrú tẹ́ẹ̀mọ́ ojoojúmọ́ lẹ̀ ń re pati àfìgbà àdé àmọ́ tó ṣẹlẹ̀ báyìí nísìnyí àráyà àmsáyì kò sí nǹkan tó ṣẹlẹ̀. Ojoojúmọ́ lẹ̀ ń pressurize òun náà ẹ̀ ń intimidate ẹ̀. Àwọn èèyàn tó mọ̀ náà wọ́n tá a dẹ̀ ń rí yín à ń rí yín náà. Ṣé wọ́n lè gbarú ẹ̀ ẹni tó gba ọkọ ẹ̀ kó jẹ́ bí ìwọ ṣe wà yẹn sìn ṣèbí wọ́n tẹ̀ lọ fọ́kọ yan ni. Ọkọ tóun fẹ́ láàárọ̀ kùtùkùtù ọjọ́ ti ẹ̀rìn tó gbé wá sínú industry. Tọ́jọ́ ń ṣeré tọ́jọ́ ń ṣe ọkọ àtìyàwó and you know Tóyìn bí bá mo ṣe lè pé a lovable girl ni. Tó bá ti love èèyàn báyìí ẹ rí bó ṣe ń ṣe pẹ̀lẹ́ léègàn tó fẹ́ sìn ní Kọ́láwọlé ni. Ó máa sọ wọ́n di ẹyin lójú Elédùmarè ni. A máa fẹ́ wọn bá máa gbọ̀n báyìí tẹ̀lé wọn ni. Ṣé ìwọ náà lè gbárù nǹkan táyà ṣáì ṣe ń gbà yẹn tí Johnson tán jọ ṣe ìwọ wá di ìyá àsàlẹ̀ fáwọn náà ó di godmother wọn. Ó wá ní pé kí Tóyìn wá kó máa fẹ́ yín kó máa òun náà jẹ́ sọ fún èmi ò sọ pé Tóyìn ṣe nǹkan kan fún mi ò mọ nǹkan kan o. Bóun náà máa dúró pé bí mo ṣe rí òye Yorùbá sí ni ó mọ wá di bó o bá o pa bó o bá o bù lẹ́sẹ̀ bó ti wo ò ní ro gbogbo yẹn. Ẹ wá ti wá fa gbogbo ọ̀rọ̀ yẹn nìyẹn olóbímọlé alágbo ó ṣe gbá wọn gbé jáde oná rẹ́ǹtì ibẹ̀ ni. Look at that, you don't have integrity. Ẹ̀dá tó bá ti wà tó bá ti ń parọ́ tó bá ti sọ nǹkan tí ò ṣẹlẹ̀ ẹni yẹn ò ní credibility at all. That means pé o ò lè sọ̀rọ̀ káwọn èèyàn bá bẹ́ẹ̀ o ò lè sọ pé báyìí nìkan rí bẹ́ẹ̀ ni. Ó dàbí customer mi méjì kan lẹ́nu ni mo sì lè play voice wọn fún yín. One of them was saying wow ìyá Ìbàdàn máa play ẹ̀ fún yẹn máa gbọ́.
ó ní wow, ó ṣàdúrà ó ní this is the first time tó jẹ́ pé òun ra nǹkan tó òun rí lòun gbà ńgbà tó tún dé gan ó tún fàyìn ju bóun ṣe rí lọ. Ó ní credibility lọ́dọ̀ tèmi o, because nígbà yẹn ó pa irọ́ ràbàtà yẹn ó ní ó bímọ sílé alágbo pé wọ́n lọ rẹ́ǹtì hospital ní ìbá nǹkan tó ń pè ní defamation of characters nìyẹn. Ìwọ náà defame character ẹ̀ ni ó ní ó sọ̀rọ̀ ẹ ní Saudi dọ́là ó ló máa gbé evidence wá àárí ẹ yé ṣe báyìí ẹ̀yin èèyàn. Òun ni ò jẹ́ kí Yorùbá gún, òun ni ò jẹ́ kí ilẹ̀ yẹ wá tòrò. Ó kàn ń pariwo pé ká mọ nǹkan tó ṣe fún ẹni, jẹ́ ká mọ̀ ṣe bẹ́ẹ̀ nǹkan tí wọ́n ṣe fún ẹ là tí wọ́n ṣe fún ẹ gbogbo ayé ń sọ, jẹ́ káwọn èèyàn náà rí nǹkan tóun náà ṣe fún ẹ káráyé lè sọ pé yes this is what this lady did to this person, yes ó yẹ kí Lizzy do this, ó yẹ kó ṣe more than this is what Toyin have done to her, this is what Toyin did to her, let us see it. Ẹ yé fún wa ní igbó dídí ṣán àìṣọmọdé àgọ̀ orí wa ò dàrú. Ẹ ti wá ṣe gbogbo yẹn nìyẹn, ó bímọ ó ṣépè fọmọ ẹ̀ nínà, ó ṣépè fún ọ̀tá ọmọ ẹ̀, ó burú gan o, wàláì Lizzy ó burú. Kò bá jẹ́ pé mi náà ni kò sí nǹkan tẹ́nìyẹn lè ṣe, mi ò lè bá ṣe mọ́ láyé tí Jésù máa fi ṣe dé. Èmi ò lè kọ́ anybody sí ẹ o, mi ò lè bárú ẹni báyẹn ṣe mọ́. Lizzy ó burú gan ni, mi ò dẹ̀ mọ̀ ṣábẹ́kúta ni ẹni. Àwọn Abẹ́òkúta gan ò lè tẹ́lẹ̀ àbí ọmọ àgọ́ ọ̀bà ni ẹ lábẹ́òkúta ni, bíkọ́ àwọn ni mo mọ̀ pé wọ́n burú jù pẹ̀lú àwọn ọmọ Òwu ló máa ń rán oró. Òwu Abẹ́òkúta ló rán oró, ṣọ́mọ Abẹ́òkúta Òwu ni ẹni, because ẹ ti fọ̀rọ̀ yìí òun ló yẹ kó máa bínú báyìí, òun ló yẹ kóun náà bọ́ táǹsì kóun náà wá ṣépè fún ọ̀tá ọmọ títí ẹ̀, òun ló yẹ kó sọ bẹ́ẹ̀, Tóyìn ló yẹ kó wá máa ṣe nǹkan tó ń ṣe yìí. Lizzy ó need láti wá àwọn àgbàlagbà fún máa bá ẹ sọ̀rọ̀, ó nídìí òótọ́ ọ̀rọ̀, ó nídìí òótọ́ ọ̀rọ̀ gidi, kò sẹ́ni tó ń bá ẹ jà, ó dẹ̀ fún ara ẹ ó dẹ̀ ń bára ẹ jà, ó dẹ̀ mú position tọ́lọ́run tó ẹ sí, táráyé ń gbé ẹ báyìí tó ń fẹ́ ẹ lójú tó ń wò pé Lizzy ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní jára ẹ bọ́, ó dẹ̀ ń jára ẹ bọ́ nípa kíni ìgbéraga ìgbéraṣánlẹ̀. I have this, I have God, who that one can help? If you have God yóò lọ Saudi ni, ó rí ẹni tó jẹ́ pé gbogbo ṣíà ilé ẹ̀ tó jókòó sí gold ni, pọ́ọ̀tì tó fi ń yàgbẹ́ gold náà fi ṣe, ṣíbí tó fi ń jẹun gold ni, gbogbo ara ẹ̀ gold ni, gbogbo ríǹgì tó máa ẹni yẹn ń tó báyìí ni, níjọ́ tó kú wọ́n máa bọ́ gbogbo ẹ̀ nàbàdàgìrì egun àyìnmọ́tọ́pọ̀ ọ̀rú mi náà ló ti wá, àyìn ọmọ ń gbọ́ mẹ́sà gbé ọ ṣáàyìnmọ́tọ́pọ̀ ọ̀rú mi ló ti wá. Alájà rẹ kẹ́ni yàbá ẹ̀dọ̀ stop it Òwu báwo. Àìmọye tó fi góòdì tó lé tó bá ní ora lé 200 million tó ń gbé ń bẹ̀ lọ sórí, jẹ́ kí n fún ẹ ní lọ sórí GGG àbí go and type on Google house for sale in Lekki, wàá rí lé 200 billion 500 billion ni kò ṣe millions o. So kí là ń gbé pọ́n? Why is she jealous of you? Why are you saying she's copying you? Ó dáa, ṣé kò yẹ kí inú ẹ̀gàn máa dùn ipe àwọn èèyàn ń copy oríire lára ẹ̀? Why is that now turned to a problem and a big deal? Tó wá bẹ̀rẹ̀ sí ní emphasize ẹ̀, ó dẹ̀ sọ pé ó ẹ̀ṣẹ̀ bímọ. Woman yìí forget it. Táwa bá ẹ̀ṣẹ̀ bímọ, èmi máa bá yẹn ń ṣẹlẹ̀ sẹ́yìn o. Gbogbo ọrùn mi máa jóná báyìí ni. Ṣé mi gan lè gbójú jáde gbẹ́kẹ̀ mi kankan bó ṣe ẹlẹ́kẹ̀ wú ẹ lè láìkì kẹrẹ́kẹ̀ mi tó bá ti bá bímọ tán. Bí bó ṣe máa wú ni, ṣé mẹ́kẹ́ àwọn oníṣègede ètè mi náà máa wú báyìí ni. Ó sì di after 3 months kí n tó máa get ara mi. Ó bímọ gan Lizzy kò tí ì pọ́sẹ̀ mẹ́ta. You coming out every time to do a live chat. Do you even have a rest of mind? Do you have a peace of mind nínú marriage tó ṣe? Kí ló dé? Kò yẹ kó le tó báyìí. Béèyàn bá ti jẹ̀ṣẹ̀ tó bá ti bímọ gbogbo nǹkan tẹ́dà bá ṣe fún ẹ láyé téèyàn bá ti lè tó bá ti sọ̀kalẹ̀ tó fẹsẹ̀ ti lè láyọ̀ tó lajú báyìí tó sọ fọ́lọ́run pé alihamdulilayi gbogbo tẹ́dà bá ṣe fún ẹ pátápátá ó yẹ kó yọ ó yẹ kó parẹ́ ó yẹ kó máa fi ọlá pé Ọlọ́run tiẹ̀ fi àánú ó fẹ́ àánú gbà ẹ́. Mélòó èèyàn ló lọ sí
ipò ìbímọ tí wọn padà wá mélòó mélòó ló lọ tẹ́ pé àtọmọ àtìyá mélòó mélòó tẹ́ pé ìyá ti kú ọmọ ló wà tọ́lọ́run mú ìwọ jáde kò ń ṣe pé wọ́n gbé alàyè kúrò ní òkú wọn ò gbókù kúrò ní alàyè àti ìyá àtọmọ gbogbo yín lè wà láyé àtàláfíà ó lọ láyọ̀ ó bọ̀ láyọ̀ ó lọ lóyìnbó àìmọye ìwẹ náà ṣẹyìn ọmọ tó bí mi ò fi yọ wọn o. Have you forgotten? Let me tell you something. Destiny oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀. Have you forgotten that you people were blaming Mojí Ọláìyá, late Mojí Ọláìyá pé kò bá ti dúró sí Nàìjíríà níbi táwọn family ẹ̀ máa ti tọ́jú ẹ̀. She came to have a baby in Canada. Ṣó padà sílé ni? Ẹ jẹ́ ká máa ro orí tá bá ń sọ̀rọ̀. Ṣó padà sílé? Mojí Ọláìyá mo dákú níbi iṣẹ́ ńjọ́ tí mo gbọ́ ní Toronto mi bá ló kú sí hospital Toronto ló kú sí. Ṣó padà sílé ni? Ó gbìyànjú ajé. Òun náà rò pé òun fẹ́ better life ọmọ òun. Tọ́mọ òun bá jẹ́ citizen Canada at least ìrọ̀rùn tó bá dàgbà tó bá fẹ́ máa lọ sí school gbogbo nǹkan máa di ìrọ̀rùn fún ni. Ṣó padà sílé? Ṣó sọ fẹ́ pé Tóyìn gùn wá sí ìlú òyìnbó wá bímọ ni. Ó bá rẹ̀ sọ̀rọ̀ ni. Ó ronú pé C-section tí ò séèyàn kankan mi ò lẹ́bí mi ò lára 10 days to her delivery ló padà sí Nàìjíríà. Ṣé kò wọn ò lọ ilé kò wá sí ìlú òyìnbó fẹ́ wá bímọ? Ṣówó ni òní ni àbí fíìsà náà fún un? No, ṣé owó ni Tóyìn Àìmákù òní ń gbà yẹn Abraham Ayadeyemi ṣé owó ni òní lọ́wọ́ ń gbà yẹn Alice ń gbà yẹn ká má parọ́ ó ti gba contract oríṣiríṣi náà ó ti di ambassador oríṣiríṣi náà owó ti wà lọ́wọ́ ẹ̀ ṣé bóun àtọkọ ẹ̀ náà jẹ wá sí London ìgbà tó wò pé bóyá nǹkan tó sọ fún ọmọ ọlọ́mọ ni pé kíní iye ọlọ́run má jẹ́ òyìnwọ́. Do you hear her when she was talking about it pé ó yẹ kóun ti bímọ nígbàkúngbà kan lòun tó bímọ ó rọpọlọ ẹ ní pé jẹ́ ń lọ báwọn ẹbí mi ìyẹn ò mí ni pé bóyá kò rówó bímọ sílùú òyìnbó ẹdẹ tí fa yẹn nìyẹn gbogbo yẹn ti kọjá yẹn ti lọ àǹtí mi Musili àǹtí mi Lizzy Anjorin kò yẹ kó lè tó yẹn mọ́ àwọn fẹ́ profile kan ẹ wo ọ̀rọ̀ pọ̀ tá fẹ́ sọ. Ṣó ti yé yín sìn gbogbo ọ̀rọ̀ pọ̀ o apáàtì mi ìkọrúkọ èèyàn kan èèyàn kẹrin mo ti gbàgbé kí n kọrúkọ ẹ̀ but màá touch base lórí ọ̀rọ̀ yẹn ẹ má bínú. Ẹ jẹ́ kí n sáré polówó díẹ̀ ká tó máa sọ ìtókù. Ìwọ tó bá fẹ́ ralé tó bá fẹ́ ralẹ̀ please don't hesitate to go to PS Homes and Properties ní ìlú Ìbàdàn ní agbègbè Mọ́níyà. Àwọn ilẹ̀ alálùbáríkà àwọn ilẹ̀ tó tètè ń sọra wọn di owó níbi tí àwọn ìjọba mú headquarter wọn sí táwọn náà ní private kí ló máa ń pe kíní náà tó ní GRA sí gbèlà wá ní ilẹ̀ sí níléeṣẹ́ PS Homes and Properties. A ní ìkànnì Akínyẹlé ní ìlú Ìbàdàn Ìbàdàn náà la ní tó pọ̀ sí o a ní kan ní ẹlẹ́nu ṣóńṣó ìyẹn tó ń pè ní Jericho GRA a dẹ̀ ní tí wọ́n ń pè ní Green Estate ìyẹn 2 million naira láǹtà a dẹ̀ máa fún yín ní blọ́ọ̀kì 1000 a wá ń ṣe promo kan lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe rí Metroview Estate yẹn very very close to what is it called it terminal. Very very close to Oyo State Ibadan terminus tó ẹ̀ṣẹ̀ ṣe yẹn like 5 minutes drive very close. We are doing the promo now for 550,000 naira. O lè ra kó bùtà o lè ra kó gbé pamọ́ o lè sọ di land bank o lè fi ṣòkòwò o kàn lè ra síbẹ̀ pé okay in the next 2-3 years jẹ́ kí n máa ta kò ṣáà ń ṣe iye tó rà nígbà yẹn ló máa rà èlò náà ń ta Lẹ́kì tẹ́lẹ̀ náà ń ta Gbòbẹ̀jù Lẹ́kì èlò náà ń ta Bẹ̀jú Lẹ́kì èlò náà ń ta gbogbo Eleganza yẹn èlò náà ń ta ẹgbẹ́ Dangote refinery wọn ọ̀rẹ́ ni ràǹgbà náà nígbà tí bàbá wa Elégùṣì tó débẹ̀ báyìí gbogbo ẹ̀yà tó di owó ńláńlá ni ẹ̀yin náà máa bọ̀ oríṣiríṣi làwọn ìjọba wa ń dá lọ́wọ́lọ́wọ́ báyìí ní gbogbo ibi tí ilẹ̀ wa wà mo ti pín ní nọ́mbà wa méjèèjì ṣùgbọ́n wèrè kíní star ìṣe ló máa ń falá mi ò rí irú ẹ̀rí mo kọjá yèmí lọ tẹ star lórí kíní mo dẹ̀ fẹ́ yọ mi ò rí yọ tẹ́ bá fẹ́ pe PS Homes and Properties ẹ má hesitate láti pè wọ́n sórí 08082212130 08082212130 instant allocation làwa máa ń ṣe o sanwó kó gbalẹ̀ ẹni kò sí no go come abẹ́rẹ́ ṣe máa ń sọ ìbò
sanwó kó gbalẹ̀ ẹni tó bá ṣe ń sanwó báyìí ló ń gbalẹ̀ là ń fún ẹ ní allocation ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ni so ẹ lè ṣe survey plan ẹ ṣe survey plan yín owó survey plan náà 80,000 naira ni so kò jù báyẹn lẹ́yìn ara mi ẹ jẹ́ ká máa bẹ́ẹ̀ tó wà lọ ètò pọ̀ ẹ̀yin tẹ̀ ń ṣàbùrú ẹ̀yin aláburú ẹ̀yin ìka ẹ̀dá eléyìí tí mo wọ̀ sọ́rùn mi náà wà o ẹ bá fẹ́ ẹ ń ṣe sales eléyìí $60 chain yìí náà wà ń ṣe sales ẹ̀ $30 so gbogbo ẹ̀ jẹ́ 90 ìbáṣẹ́ pé kò tiẹ̀ wọ 100 látòrí èlò látòrí 140 ó jẹ́ $90 complete tí mo wọ̀ yìí lẹ́ni a máa ṣe sales àwọn bangles yìí lẹ́ni àti hand chain a máa ṣe sale wọn kúrò nílẹ̀ àwọn ni sales kàn lẹ́ni gbogbo àwọn ilé $20 la fẹ́ ṣe sales wọn lẹ́ni $20 la fẹ́ ṣe sales wọn ṣẹ́tìrì $20 la máa ṣe sales gbogbo ẹ̀ wọ́n pọ̀ nílẹ̀ o àtàwọn hand chain lóríṣiríṣi $20 bí mo ṣe ń sọ lọ Alájà Lizzy ó ní ibi tó tiẹ̀ fọ́nì sí tó fọ́nì tí mi ò gbọ́rú ẹ̀rí ó ní èèyàn kan ṣoṣo actress àbí artist kan àbí celebrity kan ló ń ṣe gbogbo fake profile báwo ni wọ́n ṣe mọ̀ ṣé wọ́n náà ń lo fake profile ni báwo ni wọ́n ṣe mọ̀ Ọlọ́run ní pé ká má máa jẹ́rìí èké ó ní Bíbélì ní pé wádìí ohun gbogbo dájú kó sì mọ èyí tó ń ṣe òdodo nínú ẹ̀ ṣé o ti rí traces àbó o ti gbá mú do you have the evidence láti sọ pé Tóyìn Abraham ló ní gbogbo fake profile tí wọ́n fi ń bú ẹ kiri my beautiful sister ìyá aláṣọ tíá ìyá aláṣọ yìí oní góòlù ìyá onílé yìí onílẹ̀ yìí onípọ̀nmọ́ funfun ìyá oníjọ́lọ̀ àbí kí ló ń tà kí ló dé má má ṣe bẹ́ẹ̀ it's not good bóyá àwọ̀ lójú Tóyìn àbúrò ló máa jẹ́ sí ẹ̀ náà bó àwọn èèyàn bá rí ẹ pẹ̀lú nǹkan tó ń ṣe wọ́n á ní ìwọ gangan lára ẹ̀ wọ́n á ní òun ṣe kí ni wọ́n á ní òun lára Tóyìn ò fẹ́ kó dìde pé bó ṣe ń dìde yẹn inú ń bí ẹni ẹ mọ nǹkan tó ju ọmọ yìí ti rí nígbà tí márèjì àkọ́kọ́ collapse àgẹ́sì pé ńgbà gbogbo yín ní inú yín ń dùn nǹkan tó ṣẹlẹ̀ sí ńgbà náà ẹ ń wo pé bó ṣe yẹ kó máa lọ nìyẹn ṣùgbọ́n lọ́wọ́ mi ọba àlekè ọlá ọba tí ò sí lẹ́yìn alábòsí ó rí i pé rárá kò tọ́ sí i téèyàn bá fìyà jẹ̀yàn ìdájọ́ Ọlọ́run lójú tọ́lọ́run ò bá ti fìyà jẹ̀dá kò sí ẹnìkan tó níyẹ̀yàn kọ́kọ́rọ́ láti fi jẹ̀yàn náà ó dẹ̀ ń tẹnu mọ́ òun ló ń kó wọn àwọn fáǹsì ẹ̀ ní ẹ̀rí fáǹsì ẹlòmíì kò máa búyàn ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ pé fáǹsì ẹlòmíì ò búyàn forget about ìgbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ ó wá ń dárúkọ ṣe rí Lizzy Anjorin àbí Mercy Aigbe ṣe rí kí fáǹsì ẹ̀ máa búyàn who says so fáǹsì ta ni ò búyàn every fáǹsì náà ti ń búyàn wọ́n búyàn kú wọ́n búyàn dànù wọ́n á bú ẹ dákú níbo náà ti ń búyàn nígbà tí kí lorúkọ bẹ lady yìí Fathia Balógun àti Surutu tọjà ó lọ ka kọ́mẹ́ǹtì ni ó lọ sórí Instagram kó lọ ka kọ́mẹ́ǹtì àwọn fáǹsì wọn bọ́ ìjọ ń dàbò àwọn méjèèjì tó ń bú oníkálukú tẹ́lẹ̀ abúlé so kí wàá ní kí ni làbárì ó dẹ̀ ń bá ghost jà that means pé wọ́gọ iṣẹ́ òkè lára ó ń bá wọn góòsì àwọn tó wà ní abẹ́ fake profile ó ń bá wọn jà ó wá ń lọ mọ́ ọmọ yẹn ó ń lọ mọ́ ọmọ yẹn ó ń lọ mọ́ lọ́rùn ó ṣàfẹ́ kó sọ̀rọ̀ ó ṣàfẹ́ sọ pé aláṣejù níta wà aláṣejù ń sìn àwọn èèyàn ti rí ẹbí alábùkù please my sister stop ṣe bẹ́ẹ̀ it's not good at all kò dáa ìyẹn báyẹn Ọlọ́run kan ó mà ga o orí Lizzy náà ni o Lizzy jẹ́ kí n tún fún ẹ ládvice yìí tá a gbọ́ lórí èmi náà bẹ́ẹ̀ yín ṣí ẹ o mo ṣí ààrẹ bí n tiẹ̀ mọ̀ kankan ṣí à mo ṣí ààrẹ láàárọ̀ yìí mo ṣí ààrẹ ń dájí tí mo tají pọ́n mo rí láì mo ní èyí ga o àbúrò mi àǹtí mi alájà Lizzy Ọlọ́run Lizzy jẹ́ ń fún ẹ ní advice jẹ́ ń fún ẹ ní illustration kan sórí láyé tá a wà yìí ní century ní generation tá à ń bá lọ yìí generation táwọn ọmọ wa náà ṣì máa continue yìí àwọn ọmọ wa máa continue yìí ìwọ obìnrin tó o bá ti lọ gbé ọkùnrin sílé that's number one o tó jẹ́ pé torí mo rí pé kinní kan ló ń ṣẹlẹ̀ ní ìsìn ó bá gbogbo wa náà wí o èmi ò yọra mi kúrò era tá a wà yìí sìn era go and marry your first boyfriend ni o
ẹni tó yẹ kí n kọ́kọ́ fẹ́ láàárọ̀ kùtùkùtù ayé mi èṣù ni ò jẹ́ ká wá fẹ́ra o ẹni yẹn náà ti lọ fẹ́yìn ó ti bímọ ó lè ti ṣe kinní kan o wàhálà ìwọ ló máa tọ́jú àwọn ọmọ tó bá bí torí ẹ̀rà tá wà ń sìn nìyẹn ẹ̀rà tó ní kálukú bá ti ná gbà tó ti ná gbòòrò ó lè dé láwọn ọkùnrin wọ̀nbílíkì wọ̀bìyà ni wọn alájẹbánu oníjẹkújẹ ó lè ní wọn táwọn náà ti kọ́kọ́ fi ayé wọn ṣòfò díẹ̀ tó wá rí pé ọmọ ìgbà táwọn dẹ̀ ń fẹ́ láyé àtijọ́ báyìí báyìí ló ṣe yẹ kí ló tàn fífẹ́ wá ń gbà yẹn àwọn ló yé o àbẹ́ ẹ̀gbọ́n nǹkan tí mò ń sọ ó wá rí pé ṣéǹjì ti wà wọ́n wá padà wá sínú ayé ẹ̀ pé ọlọ́run ló mọ̀ ọlọ́run ló èṣù ni àwọn kinní kan ni àwọn gbáàwo ni my dear sister let me give you a sisterly advice sórí nítorí pé kéèyàn má bàa dẹni yẹ̀yẹ́ apáàtì bẹ́ẹ̀ kéèyàn má bàa dẹni àbùkù kéèyàn lè dúró ṣèyá àwọn ọmọ yàn kọ́lọ́run fúnyàn lórí ọ̀fẹ́ láti jẹ gbogbo iṣẹ́ téèyàn bá ṣe sílẹ̀ èèyàn láti sọjú nù kó fọ̀parin so that wàá wá kó àwọn ọmọ tó ti bí sílẹ̀ irinṣẹ́ ẹni wọn bùkátà ẹni ó máa dà wọ́n papọ̀ mọ́mọ́ tọ́ ni Prince Lana good evening ma good evening sir ó máa dà wọ́n papọ̀ mọ́mọ́ tọ́ ni because a ti róko kúnlẹ̀ ká tó lọ rèé gbin ẹ̀pà síbẹ̀ o number one èmi àti ẹ lèmi ń sọ ń sìn yín o Liz èmi ò dájọ́ fún wọn nìkan o èmi ń dájọ́ fèmi àti ẹ báyìí o Lizzy a ti rí oko kúnlẹ̀ ká tó lọ gbẹ̀pà sí you knew that this man ó ti ní ọmọ wọ̀rẹ́bẹ̀ bàjẹ́ yọkàn bàjẹ́ méjì ìbàjẹ́ mẹ́jọ gbogbo ohun tí bàbá yẹn máa fi ṣèké àwọn ọmọ yẹn nítorí pé ìwọ fẹ́ ìwọ ìdùnnú tó fẹ́ rí lára ẹ̀ yẹn ó gbọ́dọ̀ máa fi owó yẹn ra ìdùnnú yẹn nítorí báyìí kò sí kankan mọ́ bí àṣà èèyàn kan tó ṣe ṣàtìlẹ́yìn ó ní ṣé èèyàn tó bá wà ní 40+ ṣé ó lè rí single ni ó lè rí fẹ́ adélébọ̀ náà ni adélébọ̀ ọkùnrin lèèyàn máa fẹ́ tó bá wá fádélébọ̀ ọkùnrin wàá wá mú àwọn ọmọ yẹn torí pé ìjẹ́rìí ayé nìjẹ́rìí àlùkìyámọ̀ ibi téèyàn bá ti lè pe àdàbí tó bá jẹ́ pé báyìí ọlọ́run gan ò nífẹ̀ẹ́ sí nítorí téèyàn bá já ọkọ gbà lọ́wọ́ ọlọ́kọ o ò dẹ̀ fẹ́ káwọn ọlọ́kọ máa sunkún kákàkiri o ò fẹ́ kán máa rojú ẹ̀ torí pé wọ́n ní àròkà ó jó ògùn lọ òun láti pa wọ́n lẹ́nu mọ́ wàá já búrẹ́dì fún wọn ni wàá máa fi búrẹ́dì ṣọ́ọ̀kì ẹnu wọn báyìí ní bóyá ẹgbà ìjà búrẹ́dì ẹgbà búrẹ́dì ẹgbẹ́nusàn kẹ́ máa jẹ́ o bá fẹ́ já búrẹ́dì fún wọn tó bá bìlí pé yes you have arrived mo ti gbà á tí ò ráyè lọ tọ́jú àwọn ọmọ tí ó tọ́ ti bí fún wọn ò ní jẹ́ káyé rízì fún wọ̀gán láti gbé torí wọ́n á fi rírò báyé èèyàn jẹ́ ẹ ó dẹ̀ ní ẹbọ oṣó ṣe é rú ẹbọ àjẹ́ ṣe é rú wọ́n ní ẹbọ aláròkà wọ́n ní kò sí baba ńlá kú babaláwo tó lè rú bẹ́ẹ̀ ni lọ́ọ̀rẹ́ tọ́jú àwọn ọmọ ọkọ ẹ̀ gbàgbé sórí ọkùnrin wọ́n ti sínwín mentality olè ni bíi ti Síónì mentality jàgùdà ibi tó bá tutù báyìí lọ́pọ̀lọ́ wọn máa ń rí bá sí wọ́n rí ẹ tó ní káàdì ẹ̀ǹdẹ̀dẹ̀ǹdẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ tó nílé lórí àgàgà tó bá tiẹ̀ tí wá ní pálí ìlú èèbù ayé mi o bẹ́ẹ̀ mi ṣe wà yìí gbogbo ọmọ tọkọ mi bá bí gbogbo wọn lọmọ tèmi go and ask people knows tèmi bá délé àwọn ọmọ ọkọ tèmi máa ń sáré ni mommy I'm going to mommy's place no I want to go and meet mommy I love mommy tí àwọn ìyá wọn gan ìyẹn gangan ni Ọlọ́run máa fi máa gbàdúrà ẹ tó bá rán wọn ní nǹkan ṣùtá sí ẹ wọn ò ní lè ṣe é òun ni mo ṣe ń béèrè pé ṣé o lè jèrè ọmọ orogún níjọ́ kìnnú àná o lè jèrè wọn tán bá kéré tó bá gbà wọn gẹ́gẹ́ bí ìyá tó tẹ́wọ́ sí wọn báyìí pé yes ẹ welcome èmi jẹ́ n tún sọ fún ẹ tèmi bá lọ patí pẹ̀lú àwọn ìyàwó ọkọ tèmi pẹ̀lú àwọn ọmọ wọn máa ń fìyà wọn lẹ̀ wá jókòó wá báyìí wọ́n máa jókòó tí máa fi ṣe tán tí máa fi kúrò lórí patí yẹn orí ẹsẹ̀ mi ni wọ́n máa jókòó lé àwọn tó ti dàgbà wọ́n máa fọkàn mi lọ́rùn mọ́mí oh mọ́mí please mọ́mí kíníkan òun ráyé gbé fara ẹni
ó dẹ̀ ń ṣe gbogbo nǹkan tó ń ṣe tó bá ṣe fáwọn ọmọ yẹn gan má retí pé o fẹ́ gbẹ̀san o fẹ́ rí ẹ̀san àbí èrè lára wọn ó ń ṣe àlùbáríkà ó ń rà sílẹ̀ nítorí àwọn ọmọ títí ẹ nítorí pé bí táwọn ọmọ ẹ máa dé Ọlọ́run máa yan ẹni tó máa sọ̀pọ́ọ̀tì wọn ni ṣùgbọ́n pé o ti jókòó olóko gbà my dear kò yí sí i ayé ti da pàápàá nígbà yí àwọn ìyá wa tẹ́lómi bá já ọkọ ọlọ́kọ gbà wọ́n á yà ń wèrè ó gbọ́ àbó gbọ́ pẹ̀lú gbogbo owó tó bá ní wọ́n á bá tonítọ̀hún jẹ́ bó ti ń sìn táwọn àwọn tó wá bá ń lé àgàgà tó yẹ pé gbọ̀jẹ́ gbẹ́gbẹ́ ni wọ́n táwọn gan tó rí pé ó wà ó ní upper hand ìjà wọn lọ ìwọ Ọlọ́run gbé sókè àwọn gan ṣe yes ma fún ẹ̀mẹ́ àgàgà pé kán rí pé o tiẹ̀ wà nílùú òyìnbó bó ṣe máa bá wọn kọ́ mọ́ wọn wò lóyìnbó náà máa sáré torí kí wọ́n mọ̀ pé máa fáwọn ọmọ àwọn náà ní better life ọjọ́ ọ̀la wọn máa dáa so tíyàn bá ti já oko gbà àwọn tó kúkú ń tèmi wọn kúkú tí wọ́n kú ń wò mí tíyàn bá ti já oko gbà wọ́n ní ibi tá a bá fẹ́ gbin obì sí à ń láti túnlẹ̀ ẹbẹ̀ ṣe ni whether you like it or not ọmọ tó ń sunkún yẹn ò dáa ọmọ yẹn ò dáa bó ṣe ń sunkún àti ìyá àtọmọ mẹni tó lè gbọ́ ẹkún tó ń tàyàn ní ara ẹkún téèyàn ń gbọ́ téèyàn gan tó mi ń jábọ́ lójú èèyàn pé wàá ebi ń pa àwọn rísì ó bu ẹ̀kú ebi ń pa òun àti àwọn ọmọ òun àwọn òrò ń jẹjẹ. Let me say this to you. I don't care how much their dad is giving them monthly. Èmi bí mo ṣe ń wẹ̀ yìí, mo ní àkáǹtì gbogbo. Wọ́n ṣe kéré tó yẹ pé àwọn kan wà tẹ́ pé kò ṣe gbọmọ ló ti máa sáré dàgbà. Mo ní àwọn tẹ́ pé mo rí pé eléèkéré yá lọ fílẹ̀ lélẹ̀. Òun Ọlọ́run fi ń bùkún yàn. Èmi ò tí ì lówó tí ẹ ò lè sí. Yìí nílé 200 million o. Yìí sì ní jíìpù, yìí ní wágọ́nù o. Ṣùgbọ́n alihamdulilayi, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Òun lọ́lọ́run máa fi máa bùkún ẹ ipe ìwọ gan tọ́jú àwọn ọmọ yẹn ìyá wọn ò kú bàbá wọn ò sì rùn ṣùgbọ́n bàbá wọn fúnra òkú ayé ni wọ́n ṣé wàá rí àwọn ìyá gangan fúnra wọn sometimes àtòbò jẹun ni wọ́n ọ̀lẹ àpà wọn ò lè ṣiṣẹ́ nítorí pé a máa ní àwọn tó wà lábúròdù ń condemn èmi ò condemn anybody I could remember vividly kò sí nǹkan téèyàn bá wà ní Nàìjíríà yẹn ní last year nígbà tí mo ṣe give away àwọn méjì kan mo sì lè tọ́ka sí wọn mi ò fún wọn ju 20,000 naira lọ ìkan ló máa ń ṣe turban tí máa ń kò ń ṣe lè tí mo fi ń polówó ẹ àwọn turban tí máa ń wé yẹn ìkan ló ń ṣe turban yẹn ìkejì àgbàlagbà obìnrin ó fi wá tó èjì mi báyìí ó ní kò sí nǹkan kankan àwọn ti kú wọ́n bẹ́ẹ̀ mi ni mo wá fún woman yẹn mi ò mọ̀ pé woman yẹn máa fowó yẹn tó ń jẹ ni nínú owó yẹn ló máa ti dẹni tó gba ṣọ́ọ̀bù sí Kòròdú lẹ́ni tó ti ní rẹ́sítọ́ráǹtì ó ń ṣe ráìsì tà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní jollof rice fried rice ẹ̀wà dòdò ló lóun fẹ́ẹ́ fi fowó yẹn tà ẹ̀bọ́n táwọn ò lè ṣerú ẹ̀ béèyàn bá ń ta béèyàn bá rí nǹkan tíyàn máa ṣe Nàìjíríà tó bá gbé ráìsì ìdìríkà méjì kalẹ̀ níta á tà á bọ́ wọn ò fi kọ́ wọn àwa ní sọ pé torí pé wọn ò fi kọ́ wọn yẹn pé torí pọ̀ lẹ́ni wọn àwọn míì gangan wọ́n wà ní sẹ́ńtà Lagos Island níbi tó jẹ́ pé àwọn èèyàn ń travel máìlì 10 wá tajà ń bẹ̀ wọn ò rí nǹkan kan tà tí dádì wọn ò bá dé wọn ò lè gbọ́ wọn máa ti àwọn ẹlẹgbó lọ́wọ́ dádì yín ẹlẹgbó lọ́wọ́ bá dádì yín ẹlẹgbó lọ́wọ́ dádì náà máa sọ ẹlẹgbó lọ́wọ́ dádì yín pé ẹlẹgbó lọ́wọ́ wọn ẹlẹgbó oúnjẹ wá. Good afternoon, sir. I love you. You have a great weekend. God bless you. God bless you too. Láfẹnwá, God bless you too. Ọmọ máa ti àwọn ọmọ wọn ni. Èmi mo ṣe wà yìí kí tó wá sí ìlú òyìnbó yìí. Mo ti kiri bàtà ń Balógun. Whereas mo ní sọ o. Mo ní sọ ní títí tó dáwọn bọ̀dá níyì o. Ẹni tó bá mo Balógun tí mo sọ pé dáwọn bọ̀dá ní Ṣáàmà ó ti di Ṣáàmà nísìn tó ń pín sọ fún wa. Mo ní ìsọ̀ ń bẹ̀. Mo sì máa tún fi tírè kiri lọ sí gbogbo àwọn ìjọra ọlọ́pàá tó ti ń tẹ̀jà torí pé kí ni wọn ò lè fi sọ wọn sílẹ̀ láti wá ra nǹkan tó wù wọ́n. Èmi á kiri ẹ mọ iye bàtà ní glass. Màá kiri lọ bẹ̀ fún wọn. Bẹ́ẹ̀ ni mo ní sọ̀ ń bẹ̀. Mo dẹ̀ ń tó oúnjẹ mo ní rẹ́sọ́ráǹtì lálágbọ̀n. Gbogbo ìsọ pé torí pé mo níyẹn torí pé mi ò ń ṣe ní tó lè jókòó but àwọn lè jókòó. Oh, the lady she's selling slippers. Check her Instagram handle. Bóyá kò sówó mọ́.
bóyá kò sówó ilé kò sí kankan dẹ̀ mọ́ bí economy Naija ṣe rí. Please Liz o ní láti support ẹ̀, o ní láti wo àwọn ọmọ yẹn